Àyìndé Adéoyún náà rẹ́ ọmọ onímọ̀mọ́ mi di akọ́rọ́bí tí bí ọ̀káànú ńlẹ̀ ọkùnrin gbèlà bíi mẹ́jọ láàrò àrẹ̀mọ apèdè ń gbogbo lẹ̀kílẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò kan tá a pè ní olówó mọ̀wé níbi tá ó ti máa yànnàná tá ó ti máa ṣàtúpalẹ̀ àwọn òwe ilẹ̀ kóòtù òjíire bí. Ǹjẹ́ Àyìndé òwe wo láwọn máa wò lọ́jọ́ tòní? Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀ọ̀yàn-mọ̀ọ̀yàn wọ́n pé igi tó bá lanu lè rà á wọ̀. Igi tó bá lanu lè rà á wọ̀. Ǹjẹ́ kí ni ìtumọ̀ òwe yìí? Bá a bá rí èèrà nínú oko tí wọ́n ń tò lọ́wọ̀ọ̀wọ́ tí wọ́n sì ń wọnú igi, ohun tó dájú ni pé èèrà kì í gbẹ́gi. Igi yẹn fún ara rẹ̀ wulẹ̀ ti lanu kí èèrà tó kó sínú ẹ̀ ni. Kí wá la máa wá ń fòwe yìí ṣe? Òwe ìkìlọ̀ la máa ń lòwe yìí fún tàbí ká fi gba àyàn nímọ̀ràn, pàápàá jùlọ tó bá jẹ́ lọ́kọláya tàbí àwọn ọ̀rẹ́ minú. A fi ń wí fún wọn pé bí wọn ò bá fàyè sílẹ̀ aráyé ò lè rábẹ́nu wọn. Àwọn ni wọ́n ń fàyè sílẹ̀ káráyé ò lè rábẹ́nu wọn o. Torí náà bọ́kọ kan bá ya ẹlẹ́nu bòròbòrò tí ń rojọ́ aya rẹ̀ káàkiri, àbáyá náà ni kò lè gbẹ́nu dákẹ́ tí ń rojọ́ ọkọ rẹ̀ káàkiri. Ìṣe ni wọ́n ti dàbí igi tí ń lanu tí wọ́n sì fẹ́ gba èèrà ará àta láàyè láti wọnú wọn. Ìṣe là ń fòwe yìí ṣèkìlọ̀ fáwọn méjì tí wọ́n ní àjọṣe tó dánmọ́rán wípé kí wọ́n má fàyè sílẹ̀ fún èèyàn míì láti rábẹ́nú kó má bàa di pé àwọn èèyàn wà máa sọ tìyín wọ́n máa sọ tọ̀hún ní ohun tó lè ba àjọṣe wọn jẹ́. Bàbá wa bí wípé kí n túmọ̀ òwe yìí, ìtumọ̀ rẹ̀ ni mo ti wí fún yín wọn o. Bó bá sì bí yín pé báwo ni wọ́n ti ń lò bí wọ́n ti ń lò ni mo ti wí fún yín wọn. Bẹ́ẹ̀ bá wá fẹ́ràn fọ́nrán yìí, ẹ dákun ẹ dábọ̀, ẹ láìkì, ẹ kọ́mẹ̀ǹtì, ẹ ṣíẹ̀, ẹ sọ̀sìkáìbù sórí YouTube page wa Ajé TV. Ẹ ṣeun o, ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ ẹ sì fi ń gbọ́ mi kò ní di.